Salamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo àwa tí Ọlọ́run bá kádàrá kí a máa jẹ́ Muslim. Tọ́lọ́run ò sì ṣe wá ní káfíìn. A dúpẹ́ fún Ọlọ́run pé à ń tẹ̀lé òdodo. Òdodo Ọlọ́run ò sì ní fi ẹnì kankan wá sílẹ̀. Ṣé rí ọ̀rọ̀ tèmi máa ń sábà láti sọ náà ni pé tá a bá rí irọ́, ètò dájú náà ni pé ká jẹ́ kí ẹ̀yin fáǹsì wa àtẹ̀yin olólùfẹ́ Islam ká jẹ́ kẹ́ mọ̀ wípé eléyìí tí wọ́n ń sọ yìí irọ́ ni. Ṣé rí kò sí ohun tó ń dùn Suberu lọ́ba níkà bí kì í ṣe pé àṣírí ẹ̀ tí wọ́n tú sáyé, torí pé nígbà tí wọ́n fẹ́ lọ mú ilé bá níbi tó ti ń mọtí pẹ̀lú gu ọtí níwájú òun ni wọ́n ti gbé. Olórí ibú rẹ ọwọ́ ti bọ̀. Àwa fún truck meeting. Meeting wọn nínú ilé bá àtàgbé bọ̀. Olórí ibú rẹ ọba rẹ bàbá rẹ búsàrí gangan bàbá rẹ ó ti fún lẹ́pẹ̀ bàbá rẹ ẹni lọ́nà ní Mẹ́kà. Olórí ibú rẹ àbúrò rẹ gẹ tọ́jú ọmọ ìyá rẹ ẹni lọ́nà Ìlọrin lọ́sí olórí ibùkún ọwọ́ à ń bu. So ohun tó ń fà á tínú tó fi ń ka lára nìyẹn. Kì í sì ń ṣe mùsùlùmí, gbogbo ẹnu lèmi fi ń sọ pé Suberu lọ́ba níkà kì í ṣe mùsùlùmí. Àwọn tó fi ń jẹ oyè ní mọ́sálásí, I don't know the reason why, kò papọ̀ pẹ̀lú mùsùlùmí rárá, torí àwọn ìran kí náà ń pè rẹ̀ ni ó ní àwọn oníṣọ̀gbó ọlọ́ya ni òun. So kọ́lọ́n kó ṣàánú, kò sẹ́sìn tí oníkálukú ò lè sìn, ẹ̀sìn tó bá ti mú yàn ni èèyàn lè sìn, àmọ́ kó máa wá tútojú bọ Islam kó fẹ́ da Islam rú. Alhamdulillah, ó ti sọ ó ní wọ́n rán òun ni, ó ní wọ́n rán òun ni. Ẹ gbọ́, ṣẹ́yìn náà ti gbọ́, ó ní wọ́n rán òun ni, wọ́n sì ń sponsor àwọn láti lè máa fi da Islam rú. So kì í ṣe pé bóyá gbogbo ohun tó ń sọ òótọ́ ọ̀rọ̀ ni. Ẹ mọ̀ tí wọ́n bá rán yàn níṣẹ́ fẹ́ lò pé kí òun ó ṣàpá irọ́ tó máa fi dùn ní etí àwọn èèyàn. So kọ́lọ́n kó jọ kó ṣàánú wa. Meanwhile gbogbo àwọn tó bá ti ń sọ̀pọ́tì mọ́ọ̀mù pátá ló máa ń bú. Ẹ wo orú bàbá Mọ̀súrù Èjìdé, kọ́lọ́n kó ṣàánú wọn, kọ́lọ́n túbọ̀ bá wa dúró tì wọ́n, kọ́lọ́n túbọ̀ bá wa gbé bàbá ga. Ẹ wá dúró oore tí bàbá náà tí wọ́n ṣe nínú ẹbí Suberu lọ́ba níkà, àmọ́ nítorí wípé bàbá wa Èjìdé wọn sọ̀pọ́ọ̀tì Suberu lọ́ba níkà ní Suberu lọ́ba níkà ṣe ń bú wọn kiri. Bàbá wa àwọn ni wọ́n rán bàbá rẹ̀ Búsàrí, àwọn ni wọ́n rán ní hajj, àwọn ni wọ́n rán ọmọ kódà àbúrò rẹ̀ tó máa ṣe tán yunifásitì láìpẹ́ yìí, bàbá wa yìí náà ni wọ́n rán ní skul tó sì ń sanwó ẹ̀ lọ́wọ́lọ́wọ́. So àmọ́ nítorí wípé bàbá wa yóò sọ́pọ́ọ̀tì irọ́ tí wọ́n ń pa, bàbá dúró lórí òdodo, òun ló ń jẹ́ kó máa bú wọn lórí social media. Amúkáwí ó tún wá ń sọ ní ìsinyìí pé àwọn rọ́bítà kí ni tí wọ́n gbé kalẹ̀ lé lórí. Ṣé tí wọ́n bá fẹ́ gbé nǹkan kalẹ̀ ṣé ó wà nù rọ́bítà ni tí wọ́n fi pè é sọ̀rọ̀, ó wá ní ṣàlàyé fún wọn kíní kan, kò sí ìtókùn ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rọ́bítà. Ìwọ kọ́ ni imam, ó papọ̀ pẹ̀lú imam àbá àfà rárá. So ìyẹn ò kàn ẹ́, gbogbo analysis tó fẹ́ máa ṣe yẹn òun wà tó fẹ́ máa jẹ sẹ́nu ẹ̀ ni. So gbogbo wa la mọ̀ yẹn. So ìyẹn ò kàn ẹ́ lọ́wọ́, kò kàn ẹ́ lẹ́sẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rọ́bítà. Àwọn ni wọ́n mọ ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́, àwọn ni wọ́n sì mọ èyí tí wọ́n fẹ́ ṣe lé lórí. Bàbá wa Modiru Morikas, Ọlọ́run ní jó bàjẹ́ fún wọn. Ṣé bí ìjọ́ kìíní àná tí wọ́n Suberu yìí, ìjọ́ tí bàbá wa tí wọ́n ń ṣàlàyé bí ìtàn Ògbómọ̀ṣọ́ ṣe ṣẹlẹ̀, ṣe bí wọ ẹlẹ́nu wọ́yọ̀wọ́yọ̀ yìí, ó ní ohun tó sọ́ngbà náà, kò ní bó ṣe bú bàbá wa Modiru tó, ó wá ní ìṣeré ìrẹ̀bẹ̀ Modiru Morikas. Ọlọ́run kó ṣàánú wa. So Suberu lọ́ba níkà àti gbogbo rúṣẹ́ẹ̀tì wọn irọ́ ni wọ́n pa. Ayé gbé mẹ́ta náà ni wọ́n lórí social media, àbí ká ní mẹ́rin. Suberu lọ́ba níkà, Jamiu Ọládayọ̀, ajá kan náà tún ti jọyìn wọ́n sìn. Wọ́n ní ọmọ ìyá méjì àbí ọmọ bàbá méjì ò gbọ́dọ̀ réwèlè. Àwọn eléyìí ń réwèlè o. Jamiu Ọládayọ̀ àti Yusufu, Jamiu Ọládayọ̀ àti àbúrò ẹ̀, àwọn ti bọ́ sórí social media báyìí, àwọn á ń gbó kiri bí ajá. Jamiu Ọládayọ̀ òun yẹn tún ti ṣe fídíò nínú classroom tó máa ṣe bó bọ́ṣẹ́ ìwọlé school ni. Sálárì tó wá ń gbé òtó, ó wá wò pé kó máa fi bàbá ìmọ̀ọ́mọ̀ cash out. Ọlọ́run á ṣàánú gbogbo wa, Ọlọ́run ò ní dójú àdúrà tiwa. Ṣé rí
kò sí irọ́ tí wọ́n lè pa àwọn ò ní fetí wa gbọ́gbọ́kúgbọ̀ torí irọ́ ni wọ́n ń pa kò sí nǹkan kan nínú tí Suberu lọ́ba níkà àti gbogbo sẹ́ẹ̀tì wọn kò sí nǹkan kan nínú tó ń sọ kò sí nǹkan kan ohun tó wá ń padà sọ ni pé. Yunus ìsọmọ Ògbómọ̀ṣọ́ Yunus ìsọmọ nulẹ yẹn Islamically wọ́n sì yẹn Yunus is wrong kó lọ ìsìnkúrò ìgbésẹ̀ ní kúrò mbẹ. ó ń tún sọ pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ kò ní sí ohun tó máa ṣe wọ́n ọ̀hún ní lọ lágbára Ọlọ́run torí ohun tó sọ kọ́ nìyẹn ohun tó sọ ẹgbẹ́ ohun tó sọ. Yunus ìsọmọ Ògbómọ̀ṣọ́ Yunus ìsọmọ nulẹ yẹn Islamically wọ́n sì yẹn Yunus is wrong kó lọ ìsìnkúrò ìgbésẹ̀ ní kúrò mbẹ. ṣe é gbọ́ kó sọ pé Ọlọ́run ohun tó máa mú ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi ní dì ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ mọ́ Ọlọ́run níjó tọ́ sí wọn àdánwò tó máa dé bá Sheikh Dr. Toliat Yunus tí wọ́n wá sọ pé àkó ń ṣe mọ́mù Ògbómọ̀ṣọ́ mọ́ o Ọlọ́run níjó tọ́ sí wọn gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣàbòsí lẹ́yìn wọn náà gbogbo yín àti ṣe orin fún yín orin yẹn á sì máa bẹ́lẹ̀ dá yín mu so gbogbo tẹ́ bá ń rò sí wa orí ara yín lè máa fi gbé ohun tèmi mọ̀ nìyẹn orí òdodo làwa dúró lé àwọn ò sí lórí irọ́ tẹ̀yìn wà yẹn gbogbo irọ́ tẹ̀ ń pa káàkiri kálẹ̀ ẹ̀yin lẹni irọ́ yín ẹ máa pa níṣó bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ àwọn ń ṣe dáadáa lọ ẹ tún gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ sọ lórí pé ká má máa mu ọtí ká má máa mu ògógó gbogbo ohun tó ń bí àwọn Suberu nú nìyẹn o. Ọlọ́run ní innal khamra wal maisir wal ansar wal azlam rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun. Ọlọ́run ọba àlejò ọlá ní ìtàǹpè ní alhamdu ìtàǹpè bẹ́ẹ̀ ní intoxicant gbogbo tó bá ní capability láti yí ẹ̀dá kúrò ní kó o ṣe wà yìí tó o lè mọ tó o ṣe mọ́ bóyá permanently or temporarily ẹ̀sìn wa sọ pé fajtanibuhu ẹ jìnnà sí completely síta fajtanibuhu amúni Ọlọ́run pa aláṣẹ ní kò dá lábàá kò sì fún wa nímọ̀ràn ọ̀rọ̀ míì wà lọ́wọ́ àwọn gẹ́gẹ́ bí ìmọ̀ràn ìmí wà lọ́wọ́ àwọn fún wa ní option pé you can do this or this ó lè alẹ́ ní alternative ṣùgbọ́n lórí ọ̀rọ̀ intoxicant gbogbo ẹni o gbogbo classification yẹn táwọn pẹ́sọ́tọ̀ọ̀tọ̀ yẹn gbogbo ẹ̀ pátá ló wà ọ́pẹ́kù nínú Islam gbogbo ẹ̀ kò sáyà fún fajtanibuhu Ọlọ́run ní ẹ jìnnà sí ẹ wá wọlọ́run la'allakum tuflihun pé tẹ ẹ bá jìnnà sí ó lè ṣe sábà bí oríire fún yín láyé àti láti àmọ́ Ọlọ́run ó tún àti pé tẹ ẹ bá jìnnà sí ó tún lè kórí ibú bá yín láyé ó sì lè kórí ibú bá yín láti àmọ́ Ọlọ́run. pé ká má mutí mọ́ ká má mu ògógóró mọ́ ká má ṣe kíní gbogbo àwọn nǹkan yẹn náà fi ń sponsor Suberu àwọn kan ni wọ́n ń sponsor Suberu lọ́ba níkà tó fi ń ṣe yamayama òun náà sì ti sọ pé wọ́n ń sponsor àwọn ni. tó kọ́lọ́n kó jọ kó ṣàánú wa kó dúró tiwa kó wà pẹ̀lú wa gbogbo àwa tí a wà lórí òdodo Ọlọ́run níjà ajábọ́ pẹ̀lú ògòtọ́ Ọlọ́run ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliat Yunus Ayélára second aburú kan kò ní ṣe wọ́n Alhaji Mansour Ejide aburú ò ní ṣe wọ́n wọn ò ní rí wàhálà wọn sì ní rí dààmú bákan náà bàbá wa Ọba Gandhi Afọlábí Orúmọgẹ̀gẹ̀ aburú ò ní ṣe wọ́n wọn sì ní rí wàhálà àti gbogbo wọn bàbá wa bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀lé òdodo Ọlọ́run ní jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí ẹnìkankan yín ẹ máa ṣọ́ Suberu lọ́ba níkà pé tó bá fẹ́ bọ́ sórí social media ó máa ń gbé bottle water kan sẹ́gbẹ̀ẹ́ ògógóró ló rọ síbẹ̀ ògógóró yẹn ló máa ń mu ògógóró yẹn máa ń wá dà á láàmú ló ṣe máa ń sọ̀sọ̀kúsọ ló ṣe máa ń wí wọ́nrọ̀wọ̀nrọ̀ tẹ́ bá wo ọ̀rọ̀ tó sọ pé tí bàbá wa kábíyèsí Orúmọgẹ̀gẹ̀ tí wọ́n bá invite gbogbo wọn àyímọ̀ pátá pé kọ́ máa bọ̀ nílé ẹlẹ́bọ kọ́ máa bọ̀ ní chọ́ọ̀chì kan ó ní wọn bí yín re Suberu ní wọn bí ẹ̀yin àyímọ̀ rí. wọ́n sọ pé àwọn àyímọ̀ pé àwọn fẹ́ lọ sí chọ́ọ̀chì rẹ̀ gbọ́dọ̀ mọ́ sẹ́ndì àwọn èèyàn yín wá kí wọ́n tẹ̀lé mi lọ sí chọ́ọ̀chì wàláì tí kábíyèsí bá ṣe mú òbí yín dá ẹ̀ dá wọn lóhùn wàláì mú òbí yín dá ẹ̀ dá wọn lóhùn bẹ́ẹ̀ dá wọn lóhùn torí ọlọ́ ẹ̀ dá wọn lóhùn torí ojú. ẹ̀gbọ́n tí Suberu sọ ó ní tí bàbá wa Ọba Gandhi tí wọ́n bá invite àwọn àyímọ̀ pátápátá pé kí wọ́n wá sí ilé ìjọsìn wọn ó ní wọn ò bí yín ẹ máa gbọ́rọ̀ yẹn wọn ò bí yín eré kí ẹ má lọ
tẹ́ ẹ̀ bá lọ nítorí nǹkan kan ẹ̀ lọ nítorí òjò definitely tẹ́ ẹ̀ bá lọ nítorí owó ẹ̀ lọ nítorí òjò. Ẹ wo ohun tó fi qualify àwọn àhímọ̀ Ògbómọ̀ṣọ́, ẹ wo ohun tí ó fi qualify yín pé nítorí pé ẹ jẹ́ nǹkan kan, so ó yẹpẹrẹ gbogbo àhímọ̀ pátápátá pé àhímọ̀ ò jẹ́ nǹkan kan ló ṣe sọ wípé tẹ́ ẹ̀ bá lọ nítorí òjò ẹ̀ lọ nítorí owó. Ẹ wo sense. A mọ̀ pé Zubairu kò sí nǹkan kan nínú ọpọlọ yìí, rádaràda ọpọlọ ògógóró rádaràda ló máa ṣe. So ẹ̀yin àhímọ̀ lápapọ̀ Ọlọ́run ní jó bàjẹ́, ẹ jẹ́ káwa náà jókòó dáadáa káwò pé kí ni ohun tá a fẹ́ ṣe tí ìlú Ògbómọ̀ṣọ́ ò fi ní bàjẹ́. Gbogbo àfi tẹ́ ń lọ, gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ ṣàdúrà definitely torí owó àti nítorí òjò lẹ ṣe ń lọ. Ní tí Zubairu ń gbìyànjú àti sọ fún yín nìyẹn pé wọn ò bí yín ire. Ẹ gbọ́ ọ̀rọ̀ kí Zubairu sọ pé wọn ò bí yín ire, kí wọ́n pè yín sílé ìjọsìn kan, kódà kí wọ́n pè yín sílé ọlọ́ya tó ń ṣe àti Ṣàngó tó ń ṣe. Ó ní wọn ò bí yín ire kí ẹ má lọ ọbẹ̀, pé tẹ́ ẹ bá lọ nítorí nǹkan míì ẹ lọ nítorí òjò, pé torí àbòsí lẹ ṣe ń lọ síbi tí ẹ ń lọ. Torí tí ìbá ń ṣe bẹ́ẹ̀ kò ní sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. So kọ́lọ́run kó jọ kó má ṣàlàyé ṣàánú wa. Gbogbo ẹ̀yin àhímọ̀ lápapọ̀ Ọlọ́run ní jó bàjẹ́ fún yín, àmọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí pé àwọn ọmọ wa ń bọ̀ lọ́la. Ẹ má jẹ́ ká ṣe àbòsí torí pé káwọn ọmọ wa náà lè gbẹ̀san dáadáa ní ọ̀la. Àhímọ̀ lápapọ̀ l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run ní jó bàjẹ́. Gbogbo àwọn bàbá wa náà lápapọ̀ Ọlọ́run ní jó dàrú fẹ́ nìkankan. Gbogbo ẹ̀yin fans tẹ wá ń tẹ̀lé tọ́lọ́run tànábì Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. Bàbá wa kan láti Africa Coast Ọlọ́run ní jó burú fún yín o. Ọ́níṣà àti wáṣẹ́ fún Zubairu, àti wáṣẹ́ fún olólùwọ̀n òṣè ọ̀lẹ́ ń pa Zubairu, àti ní kó máa wá fọ àgé mọ́sálásí ó máa wá fọ àgé mọ́sálásí. So Ọlọ́run á gbà fún wa, Ọlọ́run á dúró tì wá. Ọlọ́lá haúlá wàlá kùwátá ìlà bẹ̀là aliyẹlẹ azim. Please subscribe to my YouTube channel Kabisonla TV. Ọlọ́run á gbà fẹ́ ní kankan wa. Salamu alaikum.